Ta ló gbádìyẹ mi? Ta ló gbádìyẹ mi o? Ló bá yá wá ní mo tún dé o. Wọ́n ní Jagilegbo ní Kànú. Ẹdìyẹ mi lágbẹ́sìn. Ẹni tó gbádìyẹ mi níjọ́ Christmas lọ́jọ́ sí. Orí òkè ló kú sí o. Very good, bàbá jí sọ̀rọ̀ náà pé èèyàn tó ti gbádìí ṣí ta ló gbádìí ṣé tó gbádìí bàbá tẹ́lẹ̀ ni. Okay now. Good ṣó gbọ́ pé bàbá jí sọ̀rọ̀ náà. Ta ló gbádìí bàbá tẹ́lẹ̀. Àwọn ti gbádìí bàbá rí. Ẹni tó gbádìí bàbá ń jọ́ kìíní àná gbogbo ara ẹ̀ báyìí ní gbogbo ara ẹ̀ báyìí pátápátá ni. Ṣé mo pé olórí burúkú ni ẹ? Ṣé mo pé olúwa ni wọ́n jí lẹ́kọ̀ọ́ tó ti sọ pé kémi lọ gbádìí ẹ? So because you know the story before wọ́n sọ pé kí ẹṣin tó wà níwájú bí ìjọba ti sọ pé ẹṣin tó bá wà níwájú ní tiẹ̀ yóò wò sáré. Ẹṣin fèrè wo ló wà wájú tó bò sáré? Kí ló ṣe àníkó? Okay, ta ló fẹ́ jẹ tán adìẹ? Very good brother Labour, nǹkan tá a máa ṣe náà ni ṣé mo pé mi lè mi ó gbádìí ẹ? Ìwọ ló máa gbé díẹ̀ padà fún bàbá. Ẹlẹ́dàá mi kọ̀ èmi kọ́ ni máa gbé. Ẹni tó gbé jọ́ kìíní àná kò sí pásítọ̀ tí ó gbàdúrà fún tán. Ààrẹ ò já síbẹ̀ síbẹ̀ orí òkè ló padà kú sí. Ayé o tẹ̀ máa ọlọ́run ẹ̀ àdéhùn tí kò dà sáré sí. Ṣé mo kó gbogbo ọkọ̀ tó fẹ́ bàyẹ́ mi dé náà? Ó sọ pé fẹ́ dà só máa kọ́ mi lára tèmi. Ṣé mi ó jẹ́ pọ́tù? Ara tiẹ̀ ni ó sì ní kọ́ tèmi. Bàbá tó láàdì yà. Ó ní. Ṣé adìyẹ ẹ kọ́ lélẹ̀? Ó fẹ́ jẹ dìyẹ mi bá mi mọ̀ bí ẹ̀jẹ̀ mi. Check bẹ̀rẹ̀ ṣé adìyẹ ẹ. Mi ò mọ̀. Adìyẹ ti yà ni èmi ò mọ̀ dáadáa. Ṣé ní adìyẹ èmi ò rí ní ọ̀nà Lagos garage? Kì í ṣe ẹdìyẹ mi. Adìyẹ ti yẹ ni bàbá adìyẹ ni ẹ. Ẹdìyẹ mi. Adìyẹ gogogogo ṣé wọ́n kọ̀ wá adìyẹ? Okay now. Ṣé wọ́n kọ̀ wá adìyẹ? Mo wá dìyẹ. Torí èmi ò rí ní ọ̀nà Lagos garage. Ó kù díẹ̀ báyìí kí trailer ó gbà. Èmi kò sáré ní Russia wọ́n kò sáré block trailer báyìí ó kò gbá adìyẹ. Atẹ́gùn trailer táyà trailer ló ti boost tíà. Ṣé mi wá sọ pé ẹ jẹ́ bàbá kí mi gbà fún bàbá padà? Okay now. Ṣé o mọ nǹkan tó tún máa fún ẹ again? Èmi máa fún ẹ ní 10,000 naira. Èmi nìkan tán. I must give you that 10,000 naira. I want you to take those chickens kó gbé lọ sí general hospital. So that o máa lè ra fẹ́dà. Iye adìyẹ o máa lè join ní à. Ṣé o mọ̀ pé Yorùbá ti pàlọ́ wí lójú sọ pé adìyẹ ò rà á gùn. Irun ara ẹni kò jẹ́ àmọ́. But this eléyìí kò ní irun náà. Tó bá sweat ìyẹn everybody ló máa mọ̀ pọ̀ rà á gùn. So tó bá ti lọ sí general hospital ní o máa lè ra fẹ́dà. To patch it up. So adìyẹ tiẹ̀ lọ rẹ̀. So o máa fún 10,000 naira náà. Ìyẹn bíbí ni. Ìyẹn bíbí ni wọ́n náà. Ọjà pọ̀jọ́ yóò lè jẹ́ ó máa ṣe dáadáa. Bàbá ńlá ni á. Ọmọ ńlá. Èèyàn ní àdìyẹ. Bàbá ńlá ni á. Ẹgbẹ́ ṣe mo ní Kànú. God have mercy upon us.